The Ooni of Ife, Obadeyeye Enitan Ogunwusi, has finally intervened in Yoruba freedom fighters' case, Sunday Igboho. Obadeyeye Enitan last week constituted a 28-man committee to investigate the issues surrounding the arrest of Igboho. The members include Oba Olugbon of Igbon, Oba Olushola Alao, Olusegun Mimiko, Segun Awolowo, Afenifere, Makin Soyinka, Dele Momodu, Jimmy Agbaje, among others. Sunday Igboho's fight for freedom has been tagged a criminal act by the federal government. Buhari over the years have been seen as a dictator who values cows more than its citizen. The scenario they played out during the EndSARS protest gave his disguise all away. All Sunday Igboho clamored for since January was liberation of the Yoruba people from a vile government and bloody Fulani herdsmen. The DSS earlier in July came up with a bogus allegation that Igboho is a security threat to the state. Sadly, we are in a country where the government negotiates with terrorists, gives them billions of taxpayers' money, buy them Hilux vans with motorcycles to help them unleash terror against innocent people. Do the government really know what a referendum is about? It is never about war. Separation is an avenue for a healthy competition for development. Mo láyọ̀ àtàǹfààní láti sọ fún yín pé Ooni ti Ilé-Ifẹ̀ Jẹ̀gbẹ̀nẹ̀bí àti Àkún Ọba Babátúndé Ẹniìtàn Àkàndé Ògúnwùsì wọ́n ti gbé ìgbìmọ̀ kalẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́ni 18 láti rí sí ọ̀rọ̀ olóyè Sunday Igboho. Pọ̀nkàn àkókò ìdí ni wípé kábíyèsí ti set up committee yìí láti bí oṣù bí mélòó kan sẹ́yìn láti ìgbà tọ́rọ̀ Sunday Igboho ti ṣẹlẹ̀ kí ó kàn jẹ́ wípé àkókò tí wọ́n mú tó ṣẹlẹ̀ ni wọ́n ló wá tún jẹ jáde ni torí tí wọ́n ti ń ṣe lábẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àwọn èèyàn tí wọ́n sì kó sínú committee ọ̀hún àwọn èèyàn tí wọ́n nífọ̀n tí wọ́n lè kanná ni kì í ṣe àwọn ọba aládé nìkan ọba aládé ń bẹ láàrin wọn àwọn olóṣèlú tí wọ́n lámì tí wọ́n lápá ń bẹ lórílẹ̀‐èdè Republic of Benin àwọn èèyàn jáde wọ́n protest dáadáa ṣùgbọ́n lórílẹ̀‐èdè Nàìjíríà níbí nílẹ̀ Yorùbá tá bá yọwọ́ àwọn tí wọ́n ṣe ìwọ́de díẹ̀ nílẹ̀ Ìbàdàn èmi ò tún sábà ríbi tí àwọn èèyàn ti wọ́de tó jẹ́ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ bó ṣe lọ nílẹ̀ Ìbàdàn ló yẹ kó máa lọ nípínlẹ̀ Ògùn nípínlẹ̀ Èkó nípínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Oǹdó ìpínlẹ̀ Èkìtì àwọn tí wọ́n pera wọn ní ìran Yorùbá ní Kogi àwọn okun ní Kogi ó yẹ kára wọn náà kí wọ́n jáde nírú àkókò yìí àwọn ọmọ Yorùbá tó wà nípínlẹ̀ Kwara tí wọ́n ń pariwo pé ẹ mọ́ ta wá nù ẹ rí wa gẹ́gẹ́ bí ọ̀kan lára yín irú àsìkò tó yẹ káwọn náà ó dìde ní láti fi hàn wípé ọmọ Yorùbá ń bẹ láàrin wọn gbogbo àwọn tó dìde ní Kòtónú ọmọ Yorùbá tó lọ láti Nàìjíríà wọ́n wà láàrin wọn pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ ọmọ Yorùbá lọ́hùn àwọn ni wọ́n dìde jù tí wọ́n sọ wípé nǹkan kò gbọdọ̀ ṣe olóyè Sunday Igboho tí wọ́n dẹ̀ tẹnumọ́ wípé kíjọba Republic du Benin ń pé kí wọ́n má yọ̀ǹda olóyè Sunday Igboho fún ìjọba Nàìjíríà ìsídà kí wọ́n jẹ́ kó máa bá wọn gbé ní Benin tàbí kí wọ́n jẹ́ kó kọjá lọ sí orílẹ̀-èdè Germany tí ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Having said that ẹ má jẹ́ ká gbàgbé àwọn èèyàn wa tó wà ní ọ̀dọ̀ àwọn DSS nílùú Àbújá Lédìké Omíyalé Táíwò àti àwọn tó kù àwọn 12 ni wọ́n wà ní ọ̀dọ̀ àwọn DSS tẹ́ bá wò dáadáa òní ní ọjọ́ 23 oṣù keje ọdún 2021 líle tó túmọ̀ sí wípé òní lọ́jọ́ 23 táwọn èèyàn wa wọ̀nyí ti wà níbẹ̀ líle tó túmọ̀ sí wípé aṣọ kan ṣoṣo náà ni wọ́n ń wọ̀ fòdìdí ọjọ́ 23 yẹn tẹ́ bá wò dáadáa àwọn ọkùnrin yẹn ò ráṣọ kankan wọn rí ṣòkòtò gidi wọ̀ sídìí aṣọ tí wọ́n fi sùn ló wà lọ́rùn wọn líle tó túmọ̀ sí wípé àwọ̀tẹ́lẹ̀ kéńké tá a mọ̀ sí boxers ó ṣeéṣe kó jẹ́ òun ló wà nídìí kálukú wọn now láti lódìdí ọjọ́ 23 ká wá sọ pé wọ́n wà bẹ́ẹ̀ wọn ò láǹfààní láti pààrọ̀ aṣọ ẹ rí pé ó kù díẹ̀ káàtó bákan náà ni a ní ká dìde ìrànlọ́wọ́ sí àwọn ẹbí wọn ẹ má jẹ́ ká gbàgbé ohun tó máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún èèyàn ò ní wípé tó bá ti di ọ̀rọ̀ ká ranra wa lọ́wọ́
àwọn Yorùbá máa ń fà sẹ́yìn díẹ̀ lélẹ̀ tó kù díẹ̀ káàtó àwọn èèyàn kọ̀ọ̀kan wọ́n ń gbìyànjú ṣùgbọ́n èèyàn 12 ni a fẹ́ nawọ́ sí ẹbí wọn èèlò la fẹ́ nà sí ẹbí kan tí yóò nítumọ̀ tí yóò fi hàn wípé lóòótọ́ la dìde sí wọn tí yóò fi hàn wípé kì í ṣe wípé a rí wọn nírì ẹni tí ebi ń pa ṣé mọ̀ wípé baálé ilé làwọn èèyàn wọ̀nyí ìyáálé ilé ni wọ́n fi ọmọ sílẹ̀ wọ́n fi ìyàwó lẹ̀ ká má sọ tàbúrò ká má sọ tòbí wọn ṣùgbọ́n ìyàwó àtọmọ wọn irú ipò wo ni wọ́n wà báwo ni wọ́n ṣe ń ṣiṣẹ́ wọn ṣé wọ́n láǹfààní àti ṣiṣẹ́ wọn ṣé kìí ṣe ìsáré sókè ìsáré sódò ni wọ́n wà lójoojúmọ́ láti ìgbà náà because mi ò rí nínú wọn tí ọkọ rẹ̀ wà ní Àbújá ń bẹ̀ yẹn tí yóò ní ọkàn láti lọ sí ṣọ́ọ̀bù tí yóò ní ọkàn àti ìdùnnú láti máa tajà látàárọ̀ dálẹ́ tó dẹ̀ mọ̀ pé ọkọ òun wà níbẹ̀ yẹn mo lérò wípé kò ní ṣeé ṣe lélẹ̀ tó túmọ̀ sí wípé àtijọ́ àti mo wọ́n ń kọ́ àti lọ àti bọ̀ wọ́n ń kọ́ bí wọ́n tiẹ̀ lọ Àbújá báwo làpò wọn ṣe rí òun náà ni mo sọ wípé ẹ jẹ́ ká gbìyànjú láti nawọ́ sí wọn ẹni tó bá ní interest láti ṣe bẹ́ẹ̀ tí mo dẹ̀ nígbàgbọ́ tí mo dẹ̀ fẹ́ kẹ́ nígbàgbọ́ wípé ohunkóhun tá a bá ṣe fún wọn lágbára Ọlọ́run ó máa dé ọ̀dọ̀ wọn mo láǹfààní láti ní kọ́ńtàtì púpọ̀ nínú ẹbí wọn mi ní sọ jù bẹ́ẹ̀ lọ ẹni tẹ́ bá ní interest láti ṣe fún àwọn èèyàn wọ̀nyí ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí WhatsApp ìdí tàbí sọ̀rọ̀ ń pẹ̀ mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé n tó sáré jálò wá tó discourage everybody tí ó di tó jẹ́ pé kò ó da bárú ìrìn àjò olódì púpọ̀ wa òun náà ni ti ọ̀rọ̀ olóyè Sunday Igboho ṣùgbọ́n tí gíbárè lugi ẹ mọ̀ pé tòkè làákọ́ yanjú ló jẹ́ ká kọ́kọ́ mójì kan ìyẹn náà kì í wá ṣe pé ká gbàgbé àwọn èèyàn wa tó wà níbẹ̀ yẹn náà Ọlọ́run fi sí wa lọ́wọ́ Ọlọ́run ràn wá lọ́wọ́ tá a bá rẹ ẹni tó fẹ́ nawọ́ sí àwọn ẹbí yìí ẹ jẹ́ ká kàn sí mi lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. àná Ọlọ́run aláyọ̀ nífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀ ẹ má gbàgbé láti like kẹ́ follow page yìí lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Awíkonko bákan náà ní kẹ́ subscribe sí YouTube channel mi Àkàndá Ọ̀rọ̀ Awíkonko live ibi tá ti mọ láǹfààní láti update ara wa ní àti láti sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí à ń sọ lórí ọ̀rọ̀ Yorùbá ìran Yorùbá ọ̀rọ̀ Yorùbá nation àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àná Ọlọ́run aláyọ̀ ní fi ń sílẹ̀ òní ọ̀sán wa o onílọ́jọ́ ẹtì òní wọ̀rọ̀ wa àkùdé òní bá wa lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo ẹ̀kọ́ ọ̀la Jímọ̀ òní